Kí ló ń ṣẹlẹ̀ sí Mr Latin tí gbogbo wa mọ̀ sí Bọ́lájí Amusan? Kí ló ń ṣẹlẹ̀ sí o? A ṣáà ń gbàdúrà kí nǹkan búburú kó má ṣẹlẹ̀ sí Mr Latin torí wípé ìròyìn tí à ń gbọ́ nípa Mr Latin kì í ṣe ìròyìn tó múnú ẹni dùn, kì í ṣe ìròyìn tó ń mórí ẹni yá. Ẹ jẹ́ ká máa gbàdúrà fún gbogbo àwọn celebrities wa wípé kí nǹkan búburú kó má ṣe ṣẹlẹ̀ sí wọn, kí láaburú kó má ṣe ya ilé wọn torí wípé àwọn ìròyìn tí à ń gbọ́ nípa wọn kì í ṣe ìròyìn tó múnú ẹni dùn. Gbogbo yín ṣáà mọ bí Mr Latin bí ó ṣe máa ń pa wá ní ẹ̀rín nínú fíìmù. Mo lérò pé gbogbo wa ṣì rántí Mr Latin bó tiẹ̀ sì jẹ́ pé kò fi bẹ́ẹ̀ kópa nínú àwọn eré tí wọ́n ń ṣe ní ọdún 2024, kò fi bẹ́ẹ̀ kópa mọ́ o. Ìròyìn nípa Mr Latin ni a mú wá fún yín lénìí. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà, ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ farabalẹ̀ kí ẹ wo fídíò tí a fẹ́ play fún yín yìí. A fẹ́ pe àkíyèsí yín sí nǹkan kan, ẹ gbìyànjú kí ẹ wò ó fínífíní. Hello, wo bí kò ń ṣe pé mo broke, kò ń ṣe pé mo broke rárá. Oore tí mo fẹ́ kó ṣe fún mi ni pé kàn júwe patí tí wọ́n ń ṣe lónìí tí wọn ò gbà pé èèyàn fi iv wọlé. Àní patí tí wọ́n ń ṣe tí ò nídìí iv tó ń jẹ́ dẹ̀ surplus yẹn ni kò kàn júwe fèmí. Mo kàn fẹ́ fi straw jáde ní kí n ṣe pé mo broke. Ó wà ní sọlọ níbi school yẹn ní tí mo nídìí yẹn náà kọjá pé mo broke o, ebi ò dẹ̀ pa mí, kí n kàn débẹ̀ kí n kàn mọ̀ pé patí tí wọ́n ń ṣe anybody lè wọlé kó jókòó kó jẹun láì ní iv. Ó tán ó ṣe. A gbà ládùúrà wípé kò sí nǹkan kan ní búburú tí ó máa ṣẹlẹ̀ sí Mr Latin o torí wípé a nífẹ̀ẹ́ wọn púpọ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ míì, ọjọ́ rẹ̀. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ó dìgbà.